Yoruba film review. Àlàní Paramọ́lẹ̀ fíìmù Yorùbá tó hàràǹtà lọ́dún 2025 ni kò sì ṣe é má wò fún gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti máa wo sinimá Yorùbá tilẹ̀ wa Nàìjíríà. Ẹ wò ó, àgbéyẹ̀wò fíìmù Àlàní Paramọ́lẹ̀ ńlá ṣe nínú fọ́nrán yìí lónìí. Ẹyẹ bàgẹ̀bàgẹ̀ má jà lóòró, ajá ò ní ṣọdẹ lọ kí kolokolo ẹ̀ ó má tẹ̀lé. Tó o bá ti ń wòran igúngún tó ń wòran gàgàló bàbá àjùsùn tó o bá ti wòran gẹ̀lẹ̀dẹ́ gbà bẹ́ẹ̀ ìran ẹ̀ kù kan. Ẹ wò ó, fèyí sòyí kan kò ní tán lọ́wọ́ aláǹtakùn láéláé. Péjú Ògúnmọ́lá ṣe bẹbẹ nínú fíìmù yìí, àrà ọ̀tọ̀ ni bó ṣe jẹ́ wípé àgbàlagbà òǹṣeré tíátà àti sinimá ní Péjú Ògúnmọ́lá tí gbogbo èèyàn sì mọ̀ bẹ́ẹ̀, kódà wọ́n ń kan sára sí i ni. Ẹ wò ó, màmá Péjú Ògúnmọ́lá kò tí ì kó irú ipa tó kó nínú Àlàní Paramọ́lẹ̀ yìí rí, kò tí ì kóró ẹ̀ rí nínú fíìmù kankan látìgbà tó ti ń ṣeré sinimá. Kódà èmi gan gbóṣùbà fún iṣẹ́ ọpọlọ àti ipa ribiribi tí màmá Péjú Ògúnmọ́lá tó kó nínú fíìmù yìí o. Àlàní Paramọ́lẹ̀, a Yorùbá movie tó hàràǹtà dáadáa lọ́dún 2025. Ẹ wò ó, Yorùbá Plus ni ó ṣàfihàn rẹ̀, ẹ lọ máa wò ẹ gbádùn ẹ̀ dáadáa. This content was created by Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, produced by Ṣìyànbọ́lá Àfíìsì, Wàsíù Owó Ìyá ló direct ẹ̀, and it was edited by Hakeem Lawal. Ẹ wò ó, kò ṣeé má wò ní sinimá Àlàní Paramọ́lẹ̀ ló jẹ́ fún tẹlẹ́rú tẹlẹ́mù àti gbogbo bọ̀rọ̀kìnní àti gbajúlùmọ̀ pátápátá. Ẹ jẹ́ á máa dà gìrìgìrì lọ sí Yorùbá Plus ká lọ máa wò ẹ gbádùn ẹ̀ dáadáa. Ẹ wá dákun, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button, ẹ bá mi like ẹ bá mi share ẹ wá drop comment yín sábẹ́ comment section fídíò yẹn. Tẹ́yìn bá ti wo Àlàní Paramọ́lẹ̀, ẹ̀kọ́ wo ló kọ́ wa, kí lẹ rí kọ́ ń bẹ̀, àbí kí l'opinion tiyín àbí view tiyín lórí fíìmù Àlàní Paramọ́lẹ̀ yìí, ẹ máa drop ẹ̀ sábẹ́ comment section fídíò yẹn. Ó yá, fíìmù ẹlẹ́ẹ̀kejì, Láyọ̀ Lámilámi. Lámilámi láyọ̀ tí Èèpà iná gorí ilé, òjò balẹ̀ ta ṣàràṣàrà. Láyọ̀ Lámilámi, latest Yorùbá movie tọdún 2025 lòun náà. Fíìmù yìí ó sì lárúkú gbòòlà lọ́wọ́lọ́wọ́ yìí, òun ni wọ́n ń sọ, kò sì ṣe é má wò ní. Ayọ̀ Magaji ló bí Láyọ̀ Lámilámi tó jẹ́ àǹfààní àdúgbò tó sọ̀rọ̀ ẹ̀ di swimming pool fún gbogbo àwọn ọkùnrin tí ń bẹ lábúlé. Sanusi Isiaki Apá ó kópa nínú Láyọ̀ Lámilámi yìí, àrà ọ̀tọ̀ ni. Ìyàwó bọ̀dá Atoribewu rèé tí wọ́n ń faraya fún ìyá Láyọ̀ Lámilámi lẹ́yìn ìgbà tí Láyọ̀ tó ti lámi ọkọ rẹ̀ dáadáa tán. Òun wá faraya fún ìyá Láyọ̀ ní wípé kí wọ́n kìlọ̀ fún Láyọ̀ dáadáa nítorí pé ó ti lámi aláró, béèyàn bá sì ti lámi aró ikú lèrè ẹ̀ṣẹ̀. Ẹni tá à ń wí dé ọ̀nù Láyọ̀ Lámilámi lẹ̀ ń wò yìí, mọ̀mọ́ ẹ̀ ló ní ó lọ gbowó wá lọ́dọ̀ ìyàwó Atoribewu, ló bá dọ́dọ̀ Atoribewu lèyìn òun bá fún un ní indomie àtẹyin àti mínírààsì. N tí mò ń wí òye yín, tàǹtí tó bá ti fi lè fojú kan yẹn àti indomie àti mínírààsì, wàláì yóò ṣí ìyẹ́mọ̀pó rẹ̀ ni. Kásà àṣírí olè tú kò rọ́nà gbé gbà. Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná. Atoribewu rèé tó ń lalakùlala Láyọ̀ lórí matrimonial bed ìyàwó ẹ̀, níyàwó bá dé àṣírí tú, àkàrà tú epo, wàhálà gbẹ̀gẹ̀dẹ̀ gbiná. Kí ló ṣẹlẹ̀? Fakafiki jangurofa fakafiki. Kásà àṣírí tú, àkàrà tú epo. Ẹ sọ fún Lámilámi kó ṣọ́ mi lá kó má bàa lámi aláró. Ìwọ ìdímèrè kó ṣọ́ gígùn kó má bàa gungi aládìí o. Àṣírí Láyọ̀ tú sọ́wọ́ ìyàwó Atoribewu. Ẹ wò ó, tọkọ-tìyàwó mi tún rèé nínú fíìmù Láyọ̀ Lámilámi yìí tó jẹ́ wípé ìyàwó ń fẹ̀tọ́ ọkọ dùn ọkọ, kò jẹ́ kọ́kọ́ ẹ̀ kó máa lámilámi ẹ̀ kó máa kú bí èlùbọ́ dáadáa. Ẹ wò ó, tí ọwọ́ Láyọ̀ Lámilámi tó bá lọ bá ọkọ yìí, kí ni ó ṣẹlẹ̀ sọ́kọ yìí? Ẹnu mi kọ́ lẹ́ẹ̀ tí gbọ́, ẹ lọ máa wo fíìmù Láyọ̀ Lámilámi yìí lórí Olúyọ̀lé TV. Ó dùn gan o, ó wà very interesting. Mọ́tò jámà gbáko ni irin já afirin só, ilẹ̀kẹ̀ já tòun tòwú lọ́jọ́ tí Apá tó pàdé Láyọ̀. Nǹkan yan Ọlọ́run gbọ́, kò ṣeé ròyìn tán. Àwọn àgbà òṣèré ni wọ́n kópa dáadáa nínú Láyọ̀ Lámilámi yìí. Sanusi Isiaki Apá ńbẹ̀ńbẹ̀, Dámilọ́lá Òní,
Ọmọ́táyọ̀ Waheed, Túndé Adérìnóyè àti Ayọ̀ Magaji. Bákan náà Bíọ́lá Fowóṣeré, gbogbo wọn ni wọ́n kópa ribiribi nínú Láyọ̀ Lámilámi. Ẹ lọ wò ó lórí Olúyọ̀lé TV, ẹ gbádùn ẹ̀ dáadáa. Ẹ sì má gbàgbé o, ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ like kẹ́ share. Tẹ́yìn bá ti wá wò ẹ bá mi drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Kí l'opinion yín, kí ni view yín, ṣé ẹ like ẹ̀, ṣó dùn àbí ó dùn? Ire o, gbàǹgbà.